أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المحمود الله سبحانه وتعالى خالقنا ورازقنا ومصلي عليه نبينا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وعلى صحابه وعلى الأنبياء والمرسلين وعلى المهاجرين والأنصار وسالكين مسلكهم إلى يوم لا ظل إلا ظله أيها المسلمون والمسلمات السلام الله عليكم ورحمة الله وبركاته. المادتنا في هذا اليوم kókó ìbánisọ̀rọ̀ wa lénìí lẹ́yìn ìgbà tá a ti kí Ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú gbólóhùn la ilaha illallah àti ọpẹ́ bẹ́ẹ̀ náà ni la tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀fà nàbí wa Muhammad Rasulullah àti gbogbo àwọn ànábì Ọlọ́run lápapọ̀ àtàwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn sàhábà àtọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn àti àwọn muhajiruna wal ansar àti gbogbo mùsùlùmí lápapọ̀. eléyìí tí ọmọ jẹ́ tọ́pìkì ìbára ẹni sọ̀rọ̀ òun náà ni mímọ̀ wá kí ti rọ́fì àmàlì ìbádì ilallah òun náà ni àwọn àsìkò tí iṣẹ́ ẹ̀dá tá a bá ṣe láyé tí máa gòkè lọ sọ́dọ̀ Ọlọ́run. jàmá ìtọ́ka sí eléyìí nínú al-Qur'an Karim bada isti'adhati wal basmala Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú suratu Shu'ara ó ní afahasibutum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un sadaqallahu al-azim. ọlọ́run bọ́ba àlékè ọlá ó ní afahasibutum annama khalaqnakum abatha ẹ̀yin ènìyàn tá a dá sáyé adá yín sáyé adági adáyanrìn adálẹ̀ẹ́lẹ̀ adá omi adá atẹ́gùn gbogbo nǹkan pátá la dá fún yín àwọn ọlọ́run àti ìkúpù ayé kó tó di pé ẹ̀ dáyé sáárò kí gbogbo nǹkan tí mo wá ṣe sáyé eré lèmi ọlọ́run bá ṣe ni àbí mo kàn dá yín sáyé lásán ni ó ní pọ́pọ́sì tí mo fi dá yín náà ni pé lè takò Allah kẹ́lẹ́ bá mọ bẹ̀rù èmi ọlọ́run kẹ́sì máa sìn mí ọlọ́run á ní wa annakum ilayna la turja'un bó ṣe léwu kẹ́ ẹ kéré tó láyé àbí kẹ́ ẹ pò tó láyé ọ̀dọ̀ èmi ọlọ́run náà ni gbogbo wa láwa padà sí jẹ́mọ́ ilé ayé ìlàwà wá ṣiṣẹ́ ni gbogbo wa yányán á sì padà sọ́dọ̀ ọlọ́run fáìlì wa náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó yẹ pé all the time ọlọ́run ọba sì ní ọba tí ì sùn ni ì sì mọ́nítọ̀ fáìlì wa àwọn iṣẹ́ tá a sì ń ṣe yóò lọ sọ́dọ̀ ọlọ́run bí ṣe ń lọ ní ọ̀sẹ̀ ní lọ lóṣù ní lọ ní ọdún that is why tá a fi gbé tọ́pìkì wa wípé mímọ̀ wá kí tilẹ̀ rọ́fì ilẹ̀ amẹ́l ila Allah subhanahu wa ta'ala nígbà tí àsìkò tí wọ́n máa ń gbé fáìlì wa lọ sọ́dọ̀ ọlọ́run ẹ já lọ sínú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àlùtí ọlọ́run sọ báyìí pé inna Allaha azza wa jalla ọlọ́run bá ọba àlékè ọlá la yanam ọlọ́run bá tá a wí kì í sùn o àwọn èèyàn là máa ń sùn là máa ń dòs àmọ́ ń tòògbé ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ọba tí ì sùn lọ́lọ́run wala yanbaghi lahu an yanam kò tọ́ sí ọlọ́run kọ́ lọ́run ó sùn bóò ló ṣe fẹ́ sùn ṣebí ọ̀rọ̀ gangan ní sẹ́tọ́ lọ́wọ́ bá ń ṣe bọ́lọ̀ ṣe dáwọ́ èèyàn ó dáwọn ẹ̀dá míì náà tó yàtọ̀ sí èèyàn ó dá igi ó dá yẹn ó dá koríko ó dá yanrìn ó dá àwọn kòkòrò ó dá jáánú omi gbogbo wa pátá àwa gangan ní sí ọlọ́run tọ́lọ́run ṣe tọ́lọ́run ìfi tó gbé ọ̀nà ìfi ní wala yanbaghi lahu an yanam yurfa'u ilayhi amalu layli qabla amalu nahar Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní iṣẹ́ tí ẹ̀dá bá ṣe láyé tó bá ṣe ní ọ̀sán wọ́n ó gbé lọ ilayhi amalu layli qabla amalu nahar iṣẹ́ tẹ̀dá bá ṣe lóru wọ́n ó gbé iṣẹ́ ìrìn lọ bá Ọlọ́run kó tó di wípé yóò ṣe iṣẹ́ tọ̀sán that is tílẹ̀ bá ti mọ́ báyìí gbogbo nta bá fòru ṣe yányán wọ́n sì gbé fáìlì nínú ẹ̀ wọ́n lọ sọ̀mìtì ẹ̀wájú Ọlọ́run kọ́bùlà amọ̀lù nàárì síwájú iṣẹ́ ọ̀sán wà amọ̀lù nàárì kọ́bùlà amọ̀lù láìl iṣẹ́ tá a bá fi ọ̀sán ṣe náà wọ́n gbé lọ sọ́dọ̀ Ọlọ́run kó tó di pélé oṣù àwa kíra wa ìwọ tó ń gbọ́ mi lọ́kùnrin àkíọ òkú iṣẹ́ ọwọ́ rẹ máa múra sí àkí obìnrin náà òkú iṣẹ́ ọwọ́ rẹ máa múra sí Ọlọ́run ọba ọgọ́ ó tó Ọlọ́run ọba ìṣeésùn bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba àlékè Ọlọ́run ṣe gọ̀ ẹni tí bá ń ṣiṣẹ́ eré Ọlọ́run mọ̀ òun náà sì máa mọ́ra rẹ̀ pé sẹ́ẹ̀rẹ̀ ló ń gbé dání ló ń ṣe tó bá di ooru ẹni tí ò fi ooru sùn ṣe pé jàǹbá ní í ṣe káàkiri
jàmáà á kàn sùn lórí alẹ́ á sì jí láàárọ̀ báyìí mẹ́wàá ti ṣẹlẹ̀ àwọn èèyàn ti bà tàwọn èèyàn jẹ́ ibi ìwọ́ ti ń harun àwọn kan ti ń sáré kí bí ti tàwọn ó ṣe bàjẹ́ ká má pè tẹlòmíì gbogbo fáìlì nì gbogbo sẹ́tọ̀ ó ṣe kò gbé ó wà maktubu inda Allah ó wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọ́n submit fáìlì ẹ̀fọ́ Ọlọ́run gbogbo ọ̀sán náà gbogbo wa tá à ń jàǹbá èèyàn à ń lu jìbìtì ní ó ń ṣe jàǹbá ní lọ́sàn-án ó ń parọ́ ó ń jalè òun rìnrìn kùnrin ó ń ṣe tọ́ọ̀gì ó ń ṣaṣẹ́wó gbogbo nǹkan tó bá wù kó o ṣe tọ́lọ́hún ọ̀fẹ́ tọ́lọ́hún pè ní haram fún wa láyé kílẹ̀ o tó sú àwọn akọ̀wé Ọlọ́run tí ń ṣe àwọn màláíkà wọ́n ó sì gbé fáìlì nì wọ́n lọ submit rẹ̀ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba àlekè ọlá tábà wá gbọ́rọ̀ yẹ ká ti bẹ̀bẹ̀rù Ọlọ́run ká mọ rúwà tá a mọ wù àdéhùn tá a kà ẹjá lọ wọ́dún sahih Muslim àbámbẹ̀ àfáà Muslim lọ́gbà wá ní nọ́mbà 179 hadith ní sahih Muslim ibẹ̀ lọ́wà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní turfa'u al-a'malu yawmiyya marratayn ó ní iṣẹ́ tẹ̀dá bá ṣe wọ́n gbé lọ sí ní odidi ojúmọ́ báyìí ẹ̀ẹ̀mejì ni wọ́n gbé lọ sí ọ̀dọ̀ Ọlọ́run wa asbu'an marratayn iṣẹ́ tí ẹ̀dá bá ṣe ní ọ̀sẹ̀ wọ́n gbé lọ sọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀mejì iṣẹ́ ojúmọ́ tí a bá ṣe iṣẹ́ òru tá a bá ṣe báyìí tí bá ti ń di àṣùbà táfà bá ti ń pèrún báyìí táwọn kan bá ti ń kọ ní ìdajì báyìí wọ́n sì palẹ̀mọ́ fáìlì ni wọ́n lọ submit ẹ̀fọ́ Ọlọ́run ìwọ òru rẹ mọ bó ṣe lù dáadáa sẹ́tà bá ṣe lọ́sàn-án tílẹ̀ bá ti ń súbẹ̀ tóòrùn bá ti ń wọ̀ báyìí wọ́n gbé lọ sọ́dọ̀ Ọlọ́run wọ́n àṣìbú wà ní sẹ́tà bá fo odidi ọ̀sẹ̀ kan ṣe pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ẹ̀mejì ni wọ́n lọ rìpọ́ọ̀tù fáìlì ní fọ́lọ́run kí wọ́n lọ submit fáìlì ní fọ́lọ́run bá àlekè ọlá ní ọjọ́ Monday ọjọ́ àkọ́kọ́ nìyẹn ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni yomul khamis tí ń ṣe ọjọ́ Thursday tí ń ṣe ọjọ́ Àlàmísì jẹ̀mọ́ Ọlọ́run mọ̀ gbé eléyìí kalẹ̀ láti sọ fún wa ká lè bá a mọ bí kówó ṣe máa rìn bá a ṣe máa ṣe nínú ayé ìwọ tó ń ṣe bí tí wọ́n kìlọ̀ fún ọ tẹ́ pé ọ̀jáwọ́ ń bẹ̀ ọ padà pàdé ọlọ́njọ́ kan o wọ́n ní kúrẹ́ ìsáàní mas'ulun àní amali yawmal qiyamah gbogbo ẹ̀dá pátá ni wọ́n padà bí léèrè lọ́jọ́ gbèdé al-qiyamah the day of resurrection nípa iṣẹ́ tá a bá gbélé ayé ṣe iṣẹ́ wo lọ fẹ́ kí wọ́n bì wọ́n níjọ́ náà jàmáà tá a bá gbọ́ ọ̀rọ̀ yìí àtẹni tí sọ àtàwọn tá à ń gbọ́ ẹ dákun ẹ já lọ yí padà láàrin ara wa àwa gan gbọ́dọ̀ mọ àṣẹ́sì ara wa nínú ilé lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ọkọ lọ́dọ̀ àwọn ọmọ ẹ dákun ṣé ìwà mi ọ̀dà ni ẹ já béèrè ládùúgbò tá a bá ń gbé ìwọ tá à ń sọ fún tó ń pretend bẹ́ẹ̀ ni pé ọmọ ọ̀kan sábúrú ní ọmọ àfààní tàná sáìtà amúnà sí ìta wà fárí iná tàná sí àṣàrù mí náà nìṣíà ni ìtumọ̀ ó ní tàná sáìtà ó ní ọgbàgbé ni ẹlòmíì yọ gbàgbé nǹkan tán yányán ọ̀tọ̀ nìyún amúnà sí ìta wà fárí àbí ó pretend bẹ́ẹ̀ ni pọ̀ gbàgbé ẹgbẹ́ ọ̀tọ̀ ni gbàgbé ọ̀tọ̀ ni pretend kéèyàn ó pretend ó ní iná tàná sí kéèyàn wá pretend kó ṣe bẹ́ẹ̀ ni pé òun gbàgbé ìwà sàbúrú ó sì ní ọjà wọ wá ní àwọn ẹlẹ́mu sì ti gbàgbé yìí mọ́ ó wá pretend àìntara rẹ̀ ni àfààní àṣàrò mínà ní sian ogan ní fi ń burú ju kéèyàn gbàgbé lọ ṣèké gbàgbé kò lẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run because ìgbàgbé ló ṣe ṣùgbọ́n wá pretend bẹ́ẹ̀ ni pọ̀ gbàgbé ni ìyà Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run dákun má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ Ọlọ́run dákun má ṣe pẹ̀lú wa kọ́lọ̀ wọlé ànábì wa Muhammad Rasulullah olùgbọ̀wọ́ ètò yìí àwọn iléeṣẹ́ tí ó ṣe olùgbọ̀wọ́ rẹ̀ ọ̀hún náà ni àgbálẹ̀ oníwèé Africa TV iléeṣẹ́ ọ̀dọ́kùn mọ́jì ọba jẹ́ ó gbogbo àwọn alákòóso iléeṣẹ́ náà àtàwọn tí wọ́n ń gbé kámẹ́rà dání gbogbo wọn ọlọ́dàkùn jẹ́ ẹ̀mọ́ ìtẹ̀síwájú ìlàlẹ̀ àmọ́ mi insha Allah èmi ọmọ ìyá yín tí mo bá sọ̀rọ̀ náà ni àfa Ismail Adewumi Taiwo bun Abubakri tí mo jẹ́ mufasiru ti Ìyálóde estate ní àǹtakìtì nílùú Ìyálóde ọlọ́dàkùn mọ́sẹ̀ ṣe dáadáa fẹ́ni kankan wa subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ramadan.